لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا. ló gbé mi jáde lénìí àwọn ni ọ̀gá iléeṣẹ́ Al-Rauf travels and tours ṣóyè yín àwọn ni ọ̀gá iléeṣẹ́ travels and tours tẹ́ bá fẹ́ káàkiri gbogbo Nàìjíríà ẹ bá mọ́ fẹ́ lọ hajj ẹ bá mọ́ fẹ́ lọ umura adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run coronavirus ń kásẹ̀ ńlẹ̀ ó tilẹ̀ ti kásẹ̀ ńlẹ̀ ni àwọn èèyàn wọ́n ti ń múra so ìwọ tó bá nífẹ̀ẹ́ sí ẹ kọ̀ǹtáàtì Alhaji Al-Rauf travels and tours so bóyá màá drop phone number wọn lókè àbí kẹ́ ẹ pé the second place wọn lọ́dọ̀ Alhaji Abdulaziz Olúwatóyìn ṣóyẹyìn so ọ́fíìsì Alhaji Alami Tajudeen ẹ lè rí wọn ní number 3 Awo Banjo Street Àgbẹ̀dẹ Olúnlá Agric ní Ìkòròdú lẹ́kọ̀ọ́ then the other Alhaji Olúwatóyìn ọ̀dọ̀ tí wọ́n ní Lagos Island Apátira ṣe rí pé Olúwa ṣeun gan ni àràfà lálọ́bọ̀ o Olúwa gbé wa lọ àràfà lálọ́bọ̀ o k'Olúwa gbé wa lọ bóyá ẹ máa rí the up screen àwọn ni wọ́n wà ń bẹ̀ so báwo èèyàn ṣe pọ̀ tó àwọn ni wọ́n ṣe àti lọ wọn hòtẹ́ẹ̀lì wọn gbogbo ẹ̀ tí ara ò ní wọ́n kò ń ṣe àjì ní àbí múra nìkan ni wọ́n ń lọ o kò ń ṣe àjì àti múra bá fẹ́ lọ anywhere ṣóyè yín ẹ ní problem ẹ ṣáà ti fún wọn ní particulars yín ẹ sanwó gbogbo ẹ lórí owó ni yes gbogbo ẹ lórí owó ni so ẹ sanwó ẹ̀yin ẹ ṣáà ti sùn lé yín wọ́n kàn pé yín pé ẹ ló gan-an ẹ wá gba dọ́kúmẹ́ǹtì yín o àsìkò ti tó so wọ́n wà níbẹ̀ orí wọn pé síbẹ̀ olóòótọ́ ni wọ́n so ẹ pè wọ́n ẹ bá rí screen ẹ bá tí n bá rántí àti kọ nọ́mbà wọn sókè tí n bá sì rántí ẹ pè mí on point by 2 ṣóyé yín wàhálà yín ti dópin àràfà 2022 o a máa jọ débẹ̀ ní Mecca Medina 2022 a máa jọ débẹ̀ ní láti ọwọ́ Alhaji Tajudeen Al-Amin Atoyebi Al-Rauf travels oh my God kai èmi àti ẹ àjọ débẹ̀ ni a máa jọ débẹ̀ ni oh my Mecca Haji Medina oh my God tó bá sí coronavirus ó bá sí coronavirus kò burú ni ó bá ni kò bàjẹ́ so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ni wọ́n gbé wọn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ni wọ́n gbé wọn lọ sóyè yín so bóyá máa rí caption wọn lókè so títẹ̀ ní yín báyìí ni pé ẹ̀yin ọkùnrin kan ẹ kàn mọ́ ṣe wàhálà ni ẹ kàn mọ́ ṣe wàhálà ǹjẹ́ ìwọ o communicate pẹ̀lú ìyàwó rẹ pé gbogbo bó ṣe ń wá kó mọ́ pẹ́ ǹjẹ́ o communicate pẹ̀lú ìyàwó ẹ o communicate pẹ̀lú ìyàwó ẹ oríṣiríṣi obìnrin ló wà àwọn obìnrin míì ṣó yé yín ibi tí wọ́n gbádùn kíní tá à ń wí dé wọ́n lè ní kọkùnrin kó dúró kó mọ̀ ṣe lọ 30 minutes 40 minutes 45 minutes àwọn obìnrin míì kódà àwọn ò fẹ́ 5 minutes ní àwọn obìnrin míì àti bẹ̀rẹ̀ o títí di ending àti àfọ́ tẹra èèyàn ní o ta ní súnà ni títí di tí ọkùnrin ó fi dà àwọn obìnrin míì wọn ò fẹ́ kó o ṣe ju 5 minutes lọ so kí wá ní báwo lẹ ṣe wá fẹ́ mọ̀ ẹ need láti communicate níbi àwàdà lẹ́ẹ̀tì mọ̀ pé yes ìyàwó mi yìí o
táìmù ó fẹ́ ti ṣe short one o ìyàwó mi yìí o ó fẹ́ ti long one o ìyàwó mi yìí o ó fẹ́ ti middle àmọ́ ìwọ ọkùnrin rárá títara ẹnìkan ló mọ̀ ó mọ̀ rárá gbàgbàgbàgbàgbàgbàgbà wíwíwíwí wúwúwúwú gbogbo abẹ́ wa máa gbóná ó máa gbóná àwọn míì lè mọ̀ fẹ́ bẹ́ẹ̀ àwọn obìnrin míì sì fẹ́ bẹ́ẹ̀ communication lè máa ṣe nísìnyí obìnrin tó jẹ́ wípé kò fẹ́ràn ju kí ọkọ rẹ̀ ṣe 2, 3 or 4 or 5 minutes at worst lọ tó yẹ ìwọ dẹ̀ ní oní 30 minutes ló ń ṣe ẹ dákun ṣé tó bá pè next time ṣó máa wá tó bá pè next time wọn máa kanra kò ní fẹ́ so ẹ need láti ṣe kí ni láti understand ara yín communications is one of the key to lasting relationship ẹ má jẹ́ kí n gẹ́ ètè mi jẹ́ for lasting relationship communication you need to understand each other tó bá yẹ pé ìwọ ọkọ o desire pé kó o ṣe like 30 or 45 minutes ìyàwó rẹ dẹ̀ ní kò fẹ́ ju ṣókí lọ́bẹ̀ oge kò fẹ́ ṣókí lọ́bẹ̀ oge ló ń títí ẹ̀ o need láti communicate pẹ̀lú ẹ̀ pé ok ìgbà tó jẹ́ pé ìwọ ń fẹ́ oní 30 minutes ìyàwó ẹ̀ sì fẹ́ oní 5 minutes ẹ wá ṣe communication tó jẹ́ pé ẹ wá máa fall into middle ẹ máa wá kò ní affect òun náà kò dẹ̀ ní affect ìwọ náà ìwọ fẹ́ 30 minutes òun náà dẹ̀ fẹ́ bí oní 5 minutes kí lẹ máa wá ṣe ẹ máa wá balance ẹ̀ up tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣe ní dédé 15 minutes ṣe é mọ̀ pé ó wà òkè náà nìyẹn tá a bá ṣe ní dédé 15 minutes bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run torí ànábì alájà ẹ dákun kí là ń ṣe tání kílẹ̀ mọ̀ mọ́ kí là ń ṣe tání kílẹ̀ mọ̀ mọ́ 30 minutes 45 minutes 1 hour ṣé àní ṣe lọ́la àbá ní ṣe lọ́túnla táwa jẹ gbogbo ẹ̀ tán jọ yẹn àbá ẹ dákun torí tọlọ́run ẹ dákun so communication to be more serious communications ẹni láti ṣe communication between one another mo fẹ́ pẹ́ ṣé wọ́n béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé ṣó fẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tó ń jẹ́ kí relationship kó tètè bàjẹ́ náà nìyẹn kò kí n ṣe pé tara ẹ mọ̀ tara rẹ nìkan ẹ jọjọ communicate together yes àti sọ́lẹ̀ kan méje ká mọ̀ repeat ara wa so therefore mo dúpẹ́ níjáde tèní lọ́wọ́ Alhaji Al-Amin Tajudeen Atoyebi àwọn ní ọ̀gá iléeṣẹ́ Al-Raf Travels and Tours so ẹ̀yin tẹ́ bá ní lérò tẹ́ ń gbèrò lọ́kàn pé ẹ fẹ́ travel far ẹ fẹ́ lọ Mẹ́kà ẹ fẹ́ ṣe ìmúra wọ́n á take care gbogbo ibi tẹ́ máa sùn ní bẹ́ẹ̀ ṣe máa lọ ní láti bíbá lọ sọ́hún ní oúnjẹ jíjẹ yín ní ẹ̀yin ò ní wàhálà kankan ibi tẹ́ sì sùn ẹ gbádùn ara yín o inú yín ó dùn ayọ̀ yín ó kún kò sí pé àríbi sùn kíní kan ṣẹlẹ̀ kò sí yẹn ọkàn yín ó balẹ̀ ẹ̀yin gan ẹ mọ̀ pé ilé Ọlọ́run lẹ lọ ara yín ó wà balẹ̀ láti ṣe iṣẹ́ Ọlọ́run tẹ́ lọ ṣe kì í ṣe pé tètè débẹ̀ kò sí lateness náà rọ wọn o rárá ẹ máa débẹ̀ lásìkò tẹ́ yẹ ká ẹ débẹ̀ ọkàn yín ó sì balẹ̀ láti ṣe iṣẹ́ Ọlọ́run tẹ́ lọ ṣe àràfà alálọ́bọ̀ o 2022 on point by 2 àjọ ń lọ ni 2022 àjọ ń lọ ni meanwhile àwọn kan ti ń múra báyìí o ìwọ tó bá nífẹ̀ẹ́ sí àti lọ múra tètè pè wá o tètè pè mí o tètè pè Alhaji Atoyebi o Ọlọ́run nífẹ̀ẹ́ yín o Ọlọ́run nífẹ̀ẹ́ wa o àlàfà alálọ́bọ̀ in fact mo ti ń process tèmi 2022 yes ìwọ tó bá fẹ́ bá mi ká lọ o fẹ́ rí èmi on point by 2 live live and direct 2022 yes 2022 pẹ̀lú Alhaji Al-Amin Tajudeen Atoyebi you understand Al-Raf Travels and Tours òun ló máa gbé wa lọ ẹjọ́ kò sọ ọmọ náà this is on point by 2 using my words for others Alhaji ẹ ṣé gan iléeṣẹ́ yín ò ní bàjẹ́ bye for لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا